ti wà nílé agbára pẹ̀lú mi láì ní fi àkókò ṣòfò bàbá ìbámu sálámù sí àwọn aráalé. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá Imam, torí pé ohun yẹn ó tutù ó lọlẹ̀, mo fẹ́ kí àwọn aráalé tẹ́ gbọ́ ohun yẹn, mo fẹ́ kẹ́ bá mi tún wọn sálámù sí kí wọ́n mọ̀ pé aṣáájú wa tuntun nínú ẹ̀sìn Islam ní ẹ̀gbọ́n. Nítorí kí n pè ní ohun tó wà ń bẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin aráalé tí ẹ ti gbọ́ wa, mo lérò pé bí ara bí ṣe balẹ̀ tí mò ń fi ara balẹ̀ tẹ̀lé ìtàgbésí ayé wọn, àwọn ẹ̀kọ́ kan bẹ tí àti èmi tí mo nígbàgbọ́ àti ẹ̀yin tí ẹ wà nílé tá àti rí mú, àti ìmọ̀ ìwé western education àti ti kéwú méjèèjì ni bàbá ìmọ̀mọ̀ wa tuntun nílé Ògbómọ̀ṣọ́ ẹ̀rí pé méjèèjì ni wọ́n jura tí wọ́n jà fitafita tí wọ́n sì yọrí dáadáa níbẹ̀. Ẹni tí ẹ ti ń gbóhùn ẹ̀ náà ni Sheikh Toliat Yunus Olúṣínà Ayélára. Bàbá Imam, ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa nípa àwọn oníkébẹ̀ tí ń sọ̀rọ̀ àwọn aráalé kan bẹ̀ àti bí èmi tí mo wà bí ibi tá a ti bí yín, bí ẹ ti ṣe dàgbà tó fi já sí pé gbogbo nǹkan tẹ́ sọ yìí àti ilé ìwé tẹ ẹ mọ ìwé àti kéwú mi ìfẹ́ gbọ́ kọ̀ọ̀kan tó jẹ́ àmọ́ Ògbómọ̀ṣọ́ níbẹ̀. Imam, kí ló ṣẹlẹ̀? Ṣé màmá ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí bàbá àbí báwo ló ti ṣe jẹ́? Bàbá tí orúkọ wọn ní Tọ́lá, orúkọ bàbá tí wọn ní Yusuf, orúkọ bàbá tó bí àwọn ní Abbas. Bàbá lè mú àwọn tá a bá mọ ìtàn ní Ayélára dáadáa. Àìdó bàbá wa Ayélára tí wọ́n ṣẹ̀wálẹ̀ ní Ògbómọ̀ṣọ́ bí bàbá wa Usman Ayélára. A rí wípé nílé Ògbómọ̀ṣọ́ bí ọmọ méje ni wọ́n láǹfààní àti bí àti Ìlọrin ni wọ́n ti wá bí. Nílọrin wọ́n bí ọmọ tó pọ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ní gbogbo wọn. Àti wọ́n tó Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ fún wọn ní ọmọ méje tí mẹ́fà nínú àwọn méjèèjì jẹ́ ọkùnrin wọ́n sì fi ìgbìyànjú. Àkọ́bí wọn ní Ògbómọ̀ṣọ́ bí òun ni à ń pè ní Sanni. Lẹ́yìn Sanni wọ́n bí Habib. Lẹ́yìn Habib wọ́n bí Mahmoud. Lẹ́yìn Mahmoud wọ́n bí Abbas. Lẹ́yìn Abbas wọ́n bí Lawal. Lẹ́yìn Lawal wọ́n bí Bello. Lẹ́yìn Bello ni wọ́n bí Ashiaru. Ìyá wa tá à ń pè ní Ashiaru ìyàwó láǹfààní àti ìjọba náà. Ọmọ kẹrin tí wọ́n bí tá à ń pè ní Abbas. Òun náà bí ọmọ àwọn abiyamọ tó ṣe, ó bí Fasasi, ó bí Sàláwù, ó sì bí Yusuf. Yusuf yẹn ló bí bàbá tèmi tá à ń pè ní Tọ́lá. Bàbá mi nǹkan wá bọ́ ló bí. Ó fi táyé ìṣàkóso. Ó bí jẹ́ àràtù. Wàhálà tí a bá mọ nígbà kan ní Ògbómọ̀ṣọ́ ní ìyá wa tá à ń pè ní jẹ́ àràtù yìí wọ́n máa ń dùn wọ́n ní ìyá ilé ìpínlẹ̀. Ìyá ìpínlẹ̀ ni wọ́n lọ́kọ̀ sí. Ibẹ̀ náà ni Ọlọ́run ní kí wọ́n sin wọ́n sí. Òun ni ọmọ kejì tí Yusuf bí. Lẹ́yìn ló bí bàbá tèmi Bọ́lá. Lẹ́yìn bàbá tèmi wọ́n bí Àṣàfà. Lẹ́yìn Àṣàfà wọ́n bí Òsínátù táǹkì ní ìlú Tìjà. Ní bí ọdún bíi mélòó sẹ́yìn kí ìlú Tìjà tó jáde láì wọ́n jẹ́ gbajúgbajà ta sìgá l'Ógbómọ̀ṣọ́ ní ọjà ọdún. Wọ́n ní ọjọ́ ìgbà yìí wọ́n máa ń fún. Bàbá mi tó bí mi, bàbá tó bí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lónìí, bàbá Fadilatu Sheikh Tolha Yusuf Aremu Ayélára, ó pé 36 years ní ìjẹta Wednesday tí wọ́n jáde láyé. 36 years lọ́jọ́ náà 24 January 1988 láyàájọ́ ọjọ́ yẹn èmi wà ní primary 1, mo wà ní school ní Salvation Army Primary School nílùú Eremi Badagry lẹ́kọ̀ọ́. Mo wà lórí queue, mo fẹ́ roúnjẹ. Owó ọgbà yẹn a máa tó roúnjẹ ni, èyí ṣayé ìsìn táwọn ẹ̀yọ́ ọmọ ti di oúnjẹ fáwọn ọmọ wọn lọ sùkúù, èyí ó tò tí roúnjẹ ni, àwa tó mo wà lórí queue. Mo gbá bọ́ méjì lọ́wọ́, abọ́ tèmi àti ẹ̀gbọ́n mi Ibrahim, abọ́ àwa méjèèjì mo gbé lọ́wọ́. Oúnjẹ ti wá kàn mí, wọ́n fẹ́ ta oúnjẹ fún mi, èyí olóúnjẹ ti gba owó, ó sì gba abọ́ méjèèjì lọ́wọ́ mi.
ni wọ́n wá fọwọ́ tọ́ mi lẹ́yìn ọrùn pé headmaster ní ká máa bọ̀ lọ́fíìsì. Headmaster kán jẹ́ ń gbóúnjẹ náà náírà wọn ní àwọn ọmọ bọ̀. Iye olóúnjẹ gbowó oúnjẹ wọn gba bọ́ àtàbọ̀ àtóúnjẹ wọn fún mi dàárọ̀ yìí. Ìyá náà mo yọ̀ǹda àríbèrè lálìkí àmọ́. Nígbà mo wá dé ọ́fíìsì HM wọ́n ní màmá yín lójókòó yìí ní àwọn ẹ̀gbọ́n wa ẹ máa tẹ̀lé wọn lọ wọ́n ní bàbá yín jáde láyé. Lọ́jọ́ náà Ògbómọ̀ṣọ́ ni bàbá jáde láyé sí àwa kúrò lẹ́kọ̀ọ́ àwa s'Ògbómọ̀ṣọ́ abẹ́lọ́run Ọlọ́run kó bá wa foríjì wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. Ǹjẹ́ ọmọ wà lẹ́mìí wọn ǹjọ́ tọ́lọ́run bá tó máa yí ọ̀rọ̀ wá tá a fi kẹ́kọ̀ọ́ dáadáa òun ni pé ìkan nínú àwọn tí ọmọ wà lẹ́mìí wọn òun náà ni pé káwọn bí ọmọ tí ó yàrí láyé Ọlọ́run sì ṣàánú wọn torí pé àwa tí wọ́n bí àpọ̀ 15 náà ni wá èmi ní nọ́mbà 14 mo lábúrò kan now ṣùgbọ́n nínú dáadáa kan tí mo mọ̀ pé Ọlọ́run ṣe fún wọn nínú dáadáa kan tí mo mọ̀ pé Ọlọ́run ṣe fún wọn ni pé àwọn ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó mẹ́ta wọ́n ní àwọn ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ fún lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì sọ fún àwọn ọmọ wọn pé ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àfáà ni mí àwọn ìyá wa níbẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo ní tíà àwọn ìyá wa níbẹ̀ ni gbogbo àwọn ọmọ mi ni wọn ò tí ì dà àfáà yìí àárẹ̀ tí sì ń ṣe mí tí mo ní ẹgbẹ́ mi lé Ògbómọ̀ṣọ́ yìí ó ṣeé ṣe kí n mọ́ padà gbókò yìí mọ́ o ẹ wá múra o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بأيام أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره عظيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tuntun yìí pé Ọlọ́run ti fi òkodoro ọ̀rọ̀ ó ti fi hàn wá tipẹ́tipẹ́ tí Ọlọ́run fún wa ní ààyè àti lè mọ pariwo rẹ̀ jáde nígbà náà pé ẹ wá o kíní orí báyìí kíní orí báyìí ìran ni kíní òdodo tó wà ń bẹ nìyí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣì wá gbọ́ kò sí orúkọ tí wọn pè wá kò sí nǹkan tí wọn sọ ṣùgbọ́n lọ́jọ́ ti tòní àwa nínú ẹni tí ó tún máa fi ọpẹ́ kún ọpẹ́ fún Ọlọ́run ọba látàrí ibi tó ń darí ọ̀rọ̀ yìí lọ. Mo rò pé gbogbo yín lè rí fídíò tí mo ra fi sí yẹn audio fídíò yẹn mo rò pé gbogbo yín lè gbọ́ ẹ dákun ẹ ní bínú tí fídíò yìí bá délẹ̀ màá tún gbé sí torí pé analysis mo fẹ́ ṣe lórí fídíò yẹn torí ẹ sáré gbọ́ ni ẹ fi lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá gbọ́ analysis mo fẹ́ ṣe lórí rẹ̀ ń bẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ tó bá ṣe pé ẹni tí Ọlọ́run bá ṣe lẹ́yìn tí mo sáré gbàgbé nǹkan ni ẹ dákun ẹ wá báírò àti pépà ẹ máa jọ́ọ̀tì àwọn nǹkan tí mo fẹ́ mú jáde yìí mi nígbà yẹn lásìkò púpọ̀ jù bọ́tí tí mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ ni pé àwọn ọ̀rọ̀ wà nílẹ̀ gidi gan torí ọ̀rọ̀ Yunusa tó fi ní proof pé Yunusa ìfẹsọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ dípò pé yóò jẹ ọmọ ilẹ̀ Ayélára. Mo ń sọ fún yín pé mi ò sign a contract pẹ̀lú anybody láti pé báyà mo ń ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀ Ayélára but ọ̀rọ̀ yìí rẹ́jẹ ni tó yẹ pé àwa lọ rí wádìí pé àwọn ta lọ́kàn àwa lọ discover pé ilẹ̀ Ayélára ni kíní ìbáwí so tá bá dẹ̀ ní ká mọ owó níran báyìí kò dáa ní gẹ́gẹ́ bí ọmọ onílùú one and secondly gẹ́gẹ́ bí mùsùlùmí
àwọn tọ́lọ́run bá ní kán wà conservant sí àwọn ọ̀rọ̀ tí mo ti mọ̀ sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó tó di pé àwọn míì nínú àwọn ọmọ inú ilé lára wọn ṣẹ́rí padà lórí ọ̀rọ̀ Yunusa tó fi wá bá wa. Ẹ rí i pé mo ti sọ̀rọ̀ kan síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo lé mi o, mo ti sanwó ọjà, mo ti ra ọjà lọ́wọ́ wọn l'Ógbómọ̀ṣọ́, mo ti sanwó ọjà, mo ti sanwó owó pé àwọn ní wọ́n fẹ́ wọ̀n fún mi, wọn ò fẹ́ wọ̀n kún. Èmi sì ti sanwó ọjà náà, mi ò ní gbà láàbọ̀. Why? Mùsùlùmí ni mí, mo ní right láti dá sọ̀rọ̀ Islam. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí, mo ní right láti dá sí. So àwọn owó tí mo san nìyẹn. Being a Muslim and being ọmọ onílùú. Ká mọ̀ wulẹ̀ tí ì sọ pé inú ilé tí mo gbé ti jáde láti pé kó má bàa ba orúkọ ìdílé àti ìlú jẹ́ fún wa. Àánú ọjọ́ iwájú tó ti ṣe é rí ń bẹ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ try láti sọ yìí. Àwọn tó bá close mọ́ mi dáadáa ni wọ́n mọ húlẹ̀húlẹ̀ tó fà tí mo fi takú sí wípé tán bá rẹ̀yàn jẹ nílùú Ògbómọ̀ṣọ́ mi ò gbọdọ̀ dákẹ́. Most especially tó bá jọ mọ́rọ̀ tó bá jọ pẹ́ntì paternity báyìí. Mo rò pé gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà ọ̀rọ̀ yẹn fi jáde. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn, ẹ ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. But mo ń play rẹ̀ lọ́wọ́ báyìí. Láti fi kọ́ ẹ pé tí mo play jáde fún yín tẹ́ ẹ gbọ́ yẹn, mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹni tó present program yẹn, ó ní àwọn fẹ́ gbọ́ ohùn Imam Yunusa kó sọ̀rọ̀ sókè káwọn lè bá gbọ́. So ó wá kí wọn. Bára rẹ̀ ṣe balẹ̀ tó fi gbọ́ gbogbo nǹkan tó ń wí. Wọ́n wá ń bi ìmáàmù léèrè pé àkíyèsí táwọn ní pẹ̀lú gbogbo nǹkan tí Yunusa ń sọ, gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kò tí ì sọ nǹkan kan tó rọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ pàápàá, àìdá àti ìwé, àìdá àti tèrè ṣíṣe, àìdá pẹ̀lú nǹkan kan ní Ògbómọ̀ṣọ́. Ó wá ní òun wá ń bi léèrè níbi wípé ṣé ìyá ló bá wọn tán l'Ógbómọ̀ṣọ́ ni àbí bàbá ló bá Yunusa tán l'Ógbómọ̀ṣọ́ tó fi wá jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́. Jẹ́ kí n fọwọ́ wẹ́kẹ́ gbé. Ṣé ẹni tó ṣe program yẹn obìnrin ni, but ọmọ inú ilé lọ́ba níkà ni. Kọ́rọ̀ yẹn torí pé wọ́n lọ sórí studio táriwo tí ń ràn káàkiri pé ọmọ ilé ni ọmọ ilé kọ́, ọmọ àdúgbò ni ọmọ àdúgbò kọ́, ta lọ́mọ ládùúgbò, gbogbo àwọn ọmọ yìí náà lọ́jọ́ ṣeré ládùúgbò náà mọ àdúgbò ìsàlẹ̀ àfọ̀n. Torí tọ́lọ́run fi mú wọn ni pé wọ́n ti lọ rí attach Yunusa mọ́ ìsàlẹ̀ àfọ̀n ni. Ìsàlẹ̀ àfọ̀n sí lẹ́wọ̀ sílé lọ́ba níkà. So gbogbo àwọn ẹni tí mọ àwọn táwọn jọ ṣeré ládùúgbò, àwọn bọ̀dá àdúgbò, àwọn àbúrò wa ládùúgbò nǹkan, wọ́n gbọ́ ẹni tí mọ̀. But unfortunately kò síbi tán fẹ́ attach Yunusa mọ́ ní ibẹ̀ yẹn. Lórí kan mọ̀ bí wọ́n lè pè ṣé ìyàlẹ̀ bá tàn síbẹ̀ yẹn ni àbí bàbá lè bá tàn. Yunusa wá da ìtàn lẹ̀. Lágbájá ló bí lágbájá, tàmọ̀dù ló bí kíní, nǹkan kan ló bí kíní. Ibi tí mò ń lọ gẹ́gẹ́ tí mo gbé sọ pé Yunusa ò kí ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́ nìyẹn. Yunusa wá sọ nínú the same ọ̀rọ̀ yìí tẹ́ tuntun gbọ́. Ó ní níbọ̀dí ṣiṣẹ́ wá o. Ó ní Yusufu níbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní Yusuf ìlú bí Toliat. Lẹ́yìn tó tún bí Toliat tó tún bí káàkiri, ó tún jẹ́ gbígbó jára, ó tún bí àwọn onísìgá, àwọn eléyìí ń ṣe yẹ̀yẹ́ nínú studio. Torí nígbà tó bẹ̀rẹ̀ sí mọ pìtàn àwọn tó bá lọ studio wá ní ní táwọn wí ti jáde. Torí àwọn tó lọ sí studio yẹn náà lọ nílò pé sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀, irọ́ ni àbò òótọ́ ni, sọ́mọ àwọn ni àbí kò sọ́mọ àwọn, torí pé bí ojú náà ti fi jọ àwọn lójú báyìí. Báwo ló ṣe rí? Nígbà tó di pé wá bẹ̀rẹ̀ sí wọn sọ̀rọ̀, àwọn yẹn ṣẹ̀ wá discover pé bọ́bọ́ yìí ṣe ara wa o. Kì í ṣara wa o, àwọn ò tí ì mọ̀ pé kì í sọmọ ìlú pàpà. Bí kì í ṣara wọn. Now, ó wá ní kó sọ, ó wá ní Yusuf ló bí bàbá òun Toliat, tí bàbá yẹn bí ìyá onísìgá tó bí kíní kan. Sí gbogbo wa bá ń ṣe ń wádìí Yunusa tó máa ń ṣe ń sọ tá à ń parọ́ fúnra wa tó. Ṣé ìyá onísìgá sóhun náà ti kwákùnù, sóhun lè trace lọ sí ibi tó gbé ti lọ́kọ.
bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But instead láàrin ìgbà yẹn bọ̀bọ́ kan ń bẹ tí wọ́n ń pè ní Daoud, ó sì ń bẹ láyé dìsìn l'Ógbómọ̀ṣọ́. Ó lóun mọ bàbá kan tó ń jẹ́ bàbá Pírímù, tí bàbá Pírímù wọ́n á fi wọ́n pìtàn pé Yunusa ọmọ ilẹ̀ Ayélára ni, kódà ọwọ́ àwọn ló dàgbà sí. Lẹ́yìn fídíò ilé ìtẹ́ kọ́kọ́ wò yìí tí mo tún bá yín play, ẹ tún gbọ́ ti interview bàbá Pírímù tí bọ̀bọ́ Dáúdà yẹn ń bẹ láyé o, kò tí ì kú o, tó dájọ́ fà á pẹ̀lú rẹ̀ gidi gan ní time yẹn. Bí pé mo ní kan fún mi ní nọ́mbà bàbá Pírímù níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, a ò tí ì bọ́ sórí YouTube pàápàá. Tí mo try láti confirm, mo mú àwọn ẹlòmíì láti fi kán bá mi pè nọ́mbà yẹn, a padà discover wípé stage act ni wọ́n jọ ṣe. Bíńdà di pé ó ti já ní studio. So ẹ jẹ́ kán wo àgbàlagbà kan tí wọ́n lò tó sọ pé ló support ìyá onísìgá ní kíní kankan ni. Ẹ gbọ́ nínú statement yẹn náà, ẹ ó gbọ́ interview wọn uninterrupted, ẹ gbọ́ láti pé kẹ́ gbọ́. Báwo lèèyàn ṣe dé tí fi fagbára kankan gba nǹkan tí kì í ṣe tèèyàn, tí ì ṣe tiẹ̀, tí ẹ fi wá ṣe. So ibi tí mò ń lọ nìyí. Ó ní Yusuf ìlú bí bàbá òun Toliat àtàwọn yòókù tó ní wọ́n bí. Èmi pẹ̀lú Yusuf yẹn, we should be age mate. Tó bá jù mí lọ kò lè ju ọdún 2 3 lọ, maybe. Àmọ́ èmi sì ń wò gẹ́gẹ́ bí mate. Àjọ dàgbà ní Jos ni, mo wò bí mate ni. We are still contemporaries. Tíru Yusuf yẹn tájọ jẹ́ contemporary bí somebody like me at 67 about to be, tó wá bí Toliat tí ń ṣe bàbá Yunusa. Ọmọ ọdún mélòó ni Yusuf wà tó fi ṣèyàwó tó fi bí Toliat tí ń ṣe bàbá Yunusa? Toliat tí wọ́n ń ṣe bàbá Yunusa yìí, ó wá bímọ lọ oníyàwó 3, ó wá bímọ 15. Nínú àwọn ọmọ 15 tó bí, Yunusa ló wà ní number 14 nínú ọmọ. Ẹni tí òun tẹ̀lé ń jẹ́ Ibrahim. Nínú tó tún sọ nínú voice note kejì lórí Múmbàrí, wọ́n jọ lọ rí to line pé wọ́n fẹ́ ra oúnjẹ. How old is he at that time? Tẹ́ fi wá sọ pé bàbá yín ti kú. Ṣé rí ìyá tó jókòó yìí tó jẹ́ bí ìyá fún wọn? Wọ́n sọ pé ìyá wọn ni o, ó jẹ́ bí ẹ̀gbọ́n wọn ni tó jẹ́ bí ìyá fún wọn. Ṣé ìyá yẹn ń bẹ láyé àbó náà ti kú? Torí òun náà ò tí ì sọ pé ẹnìkankan tí kú nínú gbogbo àwọn ọmọ 15 tí bàbá wọn bí. So ipò bí ìyá náà tòun náà wà fún wọn. Àwọn yẹn náà sọ pé bàbá rẹ̀ ti kú, kán wá máa lọ sí Ògbómọ̀ṣọ́ kí ìsìnkú bàbá rẹ̀ kó lè bá aṣojú ẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀, kí gbogbo àwọn kan lè bá lọ rí sí ètò ìkẹyìn fún bàbá wọn l'Ógbómọ̀ṣọ́. And at the same time kí bàbá yìí tó kú, ó wá ti ṣàlàyé fún wọn wípé òun ò kéwú o, àbí pé òun fẹ́ káwọn ọmọ wọn ya àfáà. Nínú àwọn fídíò mi tá tún mú jáde fún yín tó sọ pé òun jogún tírà lọ́wọ́ bàbá òun. Àfáà kan sọ pé àwọn jọ jókòó pẹ̀lú bàbá òun, onítọ̀hún sì fi ń bẹ òun wípé tóun bá jáde, tí bàbá òun bá jáde láyé tán, Yunusa nìkan gbé gbogbo tírà fún. Òun wá lọ rí jogún gbogbo tírà yẹn lọ́wọ́ bàbá yẹn, ló gbé lóun lọ́wọ́. Who is that man? Tó bá ti kú, àwọn ọmọ rẹ̀ ń kọ́. Àwọn ta ni wọ́n jọ kíw pẹ̀lú bàbá Yunusa? Now láti lè worsen ọ̀rọ̀ fúnra rẹ̀, Yunusa sọ wípé Ògbómọ̀ṣọ́ ni bàbá òun kú sí. Náà fi ránṣẹ́ sí àwọn pé káwọn máa bọ̀. Bàbá rẹ̀ ti kú sílé. Náà fi sáré bọ̀ wá sílé láti wá ṣe òkú bàbá rẹ̀, láti wá sin. Ẹ wo bàtán fi lọ rí mú ní school.
láti Bàdágìrì s'Ógbómọ̀ṣọ́ ọ̀nà dè clear dáadáa tó fi jẹ́ pé jọ́ náà d'Ógbómọ̀ṣọ́ tó fi tí jọ ń sin bàbá tóun fi wá wà nù mọ́tò tóun ò lè sọ̀kalẹ̀ tí wọ́n á sin wọ́n tán tí wọ́n tún wá kó l'Ógbómọ̀ṣọ́ níjọ́ náà tí wọn ò jókòó sókú ọjọ́ kẹta àbíjọ́ méje l'Ógbómọ̀ṣọ́ àbáwọn àwọn àáfàá wo ló jókòó sí sàárà àjọ kẹta àbáwọn àáfàá wo náà jókòó sí sàárà àjọ kẹjọ fún bàbá rẹ̀ tó já àáfàá nílùú Ògbómọ̀ṣọ́ táwọn pé lágbájá báyìí ni àbí ìyá ẹ̀ tó fi sọ pé èmi pẹ̀lú lágbájá là ń jọ ń pàdé lọ́jà Àmínà Ọlọ́run ní ba nǹkan rẹ̀ jẹ́ tó ní ìyá tòun àwọn tọ́jọ́ sorogún pẹ̀lú ìyá òun ní àwọn gbogbo wọn ò tí ì jáde tán sọ pé àwọn sorogún pẹ̀lú ìyá Yunusa pẹ̀lú obìnrin kan ní lọ́kàn kínní yìí kò wáyé bẹ́ẹ̀ analysis tí mo ṣe fún wa lórí rẹ̀ ní mo fẹ́ kẹ́ bá tún gbọ́ kẹ́ bá tún tún wò now age wo wá ní Tọ́lá ti wà tó fi fẹ́ ya Yunusa nílùú wa ní ìyá yẹn bí ìyá yẹn dẹ̀ wà láyé so nínú àwọn 15 yùn nílùú ní ìyá tiẹ̀ gangan bí nọ́mbà kí ló wà nínú tíyà bí torí nọ́mbà 14 ló wà nínú gbogbo ọmọ bàbá mo rò pé Yorùbá tí mo sọ yìí wà now èmi sọ fún yín wípé Yusuf tó ń pè ní bàbá rẹ̀ age mate lèmi pẹ̀lú ẹ̀ Yunusa fúnra rẹ̀ wà ní 40 something nísìn Yusuf wà ní 20 something nísìn Yusuf wà ní 60 something nísìn ṣé 20 something inú wọn bí bàbá Yunusa ṣé at the age of 20 ni bàbá Yunusa bí gbogbo àwọn ọmọ 14 no 13 tí Yunusa fi wá ní 14th tó fi wá tó wá fi wá ní 15th ṣé last born yẹn ṣé ìyá yẹn náà ló bí àbí ìyá míì ló bí ẹni tó ń jẹ́ last born nínú àwọn gbogbo àwọn ọmọ bàbá yẹn. Mukadam Abdulaziz Ọlọ́run bá kò ní bàǹkà kan rẹ̀ jẹ́ pẹ̀lú gọ́ọ̀rùn ó make àwọn analysis kan tó tún wá wò pé ó kú ọmọ lẹ́ ń gbé báyìí ó tún practicalize ẹ̀ pé kẹ́ wò ẹ̀ ń tọ́jú rẹ̀ ẹ̀ ń fín tùràrí sí lórí. nínú interview mi mo sọ lọ́rọ̀ wípé àwọn kan bẹ tí màá fẹ́ kí wọ́n pèsè kan pè dá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé padà mọ́ gbọ́ reason mo fi wí fún wọn kí kan pè wọ́n sọ̀rọ̀ màá dẹ̀ analyze ẹ̀ fúnra wa lọ́tọ̀ọ̀tọ̀ lórí bó ti ṣe rí a very clear indication pé Yunusa ò kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ dèpòdépò ọmọ ilé ayé lára ní interview yìí pẹ̀lú ọ̀rọ̀ tó ti ẹnu rẹ̀ jáde kì í ṣe pẹ̀lú mi o DNA kọ́lọ́rọ̀ tá à ń sọ yìí confessional statement ni confessional statement náà lẹ gbọ́ nísìnyí tó sọ òun wà lọ́mọ ọdún 5 àmọ́ ọdún mélòó kan online láì láti wá pè wọ́n. You can just imagine 5 years child. How genius are you? Don't feel more memories you are. Oh my God. O kì í ronú sọ̀rọ̀ rẹ kó tó wẹ̀gbẹ́ nígbà tó pé scammer ni yóò scam wa. Ẹ jẹ́ ká jọ wò logically. Sọ̀rọ̀ tá à ń sọ yìí. À ń sọ̀rọ̀ nípa paternity ni. Láti pé bọ̀bọ̀ yìí sọmọ Ògbómọ̀ṣọ́ so we have right to discuss that mọ́ wàá bá wa claim ilẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó a mọ̀ misbehave l'Ógbómọ̀ṣọ́ nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí tó bá yẹ pé nípa pé imamship or no imamship ni ìyà yẹn ń bẹ lọ́tọ̀ we will discuss about that lọ́tọ̀ it has to do with ẹ̀yin àwa tá à ń jọ ń sọ̀rọ̀ wípé kí ló kàn wá sọmọ inú ilé ni wá àtòun náà tó lóun kì í discuss family òun lórí social media àwọn eléyìí ń kọ́ òròmọ́sọ́kò ní oléyìí tó ń dìmú nǹkan tí mo kọ síbẹ̀ yẹn nìyẹn mo wá ní ìtàn Yunus
tọ́líà nìyí láti ẹnu rẹ̀ fúnra ara rẹ̀. Kò sí dàlúgbọ̀n onìkan ò dàlútì ẹ̀ ẹnìkan ò dàlútì ẹ̀ complete original lọ̀rọ̀ yẹn. Máa fẹ́ kẹ́ tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ tún gbọ́ interview tí Dáúdà ẹ̀ ń bẹ láyé dìsìn lórí àwọn tó fara kọ́pọ̀ pẹ̀lú bàbá Pírímù tó lóhùn pẹ̀lú rẹ̀ jọ sọ̀rọ̀. Bàbá Pírímù táwọn á ń wí ẹ wàá pé Dáúdà tó bá wà láyé tí ó bá sì sí láyé yóò mú wa lọ ìlú ibi tí bàbá yẹn ń gbé. Àwọn aráàlú wá testify pé bàbá Pírímù ibi táwọn sin sí nìyí. Àwọn ọmọ bàbá Pírímù náà wàá mọ testify pé bàbá àwọn ti sọ fáwọn wípé ilé Ayélára làwọn gbé dàgbà l'Ógbómọ̀ṣọ́. Kódà ẹ̀yin ọmọ adúpẹ́ fọ́lọ́run o, nínú àwọn tí wọ́n tọ́jú dàgbà ti di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ nísìnyí wọ́n lè sọ fọ́mọ wọn láti wá celebrate. Kí ló dé tí bàbá Pírímù fi lè wá celebrate ọmọ rẹ̀ tó di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́? Pé ọmọ téèyàn tọ́ tó soríire nìyí téèyàn ò fi ní wá bá pawọ́pọ̀ láti wá bá celebrate ẹ̀. À ń ṣe léyìí ní láti pé ká lè bá bọ́ ilé Ayélára kù nínú oko ẹrú tán lọ rèé tira wọn bọ̀. Kì í ṣe lómi àwọn gangan náà lórí ti ara wọn bọ̀. Mo gbọ́ ọ̀rọ̀ kan lórí platform, mo convert ọ̀rọ̀ yẹn sínú audio video. Òun ní ó jẹ́ the last one tẹ́ gbọ́. Àwọn méjì ní síra wọn tí mo combine ẹ̀ sójú kan náà kẹ́ gbọ́. Tẹ́ já àwọn ọmọ inú ilé Ayélára gẹ́gẹ́ fúnra ara wọn tí wọ́n á testify wípé àwọn tó jẹ́ bíi bàbá fáwọn, àwọn tó jẹ́ bíi bàbá fáwọn, àbáwọn tó jẹ́ bíi ẹ̀gbọ́n fáwọn nílé Ayélára, àwọn náà gbàbọ̀dì fáwọn tó gbogbo ìgbà tán fi ṣe yẹn làwọn náà mọ̀. Ẹnu àwọn ọ̀tún ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn, ẹnu àwọn inú tọ́rọ̀. Àwọn ọ̀rọ̀ yẹn méjèèjì ni mo ń try láti pé kí n wò níbí tí mo rí tí mo wò ní ìsìn lọ́rọ̀ kan. Màá try láti combine méjèèjì yẹn síra wọn. Ẹ gbọ́ ní at the end of this video láti pé kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n wí. À ń gbìyànjú láti gbalẹ̀ Ayélára lẹ̀ láti pé kí ìran wọn kọ́ márùn-ún ni. Àmọ́ tó bá yẹ pé nípa ti t'Ògbómọ̀ṣọ́ ni, ẹ̀yin èèyàn bí Yínúsà lọ nípasẹ̀ pọ́sọpọ́ kábíyèsí kò ní mọ́sálásí, yóò lọ nípasẹ̀ pé ààfin náà ti fi jẹ tó láàfin kọ́ ni wọ́n ti fòun jẹ. Bí ò bá lọ nípasẹ̀ méjèèjì, yóò lọ nípasẹ̀ kábíyèsí tó bú. Tí kábíyèsí ó dẹ̀ ṣẹ̀ tọ́rọ̀ yóò kan kábíyèsí, yóò lọ nípasẹ̀ àwọn èèyàn. Bọ̀kọ̀ sọ́gbọ́n bó ṣe lè dá tó bá lọ tán tí àwọn ilé Ayélára tá ń wí fún tán kọ̀ láti jáde láti sọ̀rọ̀. Àwọn ọmọ wọn náà wọ́n sọ pé ẹ jáde ẹ sọ nǹkan ẹ̀yin tẹ́ ẹ bá gbà. Wọ́n gbà. Ẹ̀yin tẹ́ ẹ bá gbà ẹ sọ nǹkan tẹ́ ẹ bá gbà. Ẹ jẹ́ ká jọ lámójúkù fúnra wa, ká ṣàforíjì fúnra wa, kí ìlú lè bá àrójúkù lè bá àráyè. Ẹ wá ń dáná ogun, ẹ wá ń jẹ láti bẹ̀, ẹ wá ń dáná ogun, ẹ wá ń jẹ láti bẹ̀. Àṣàsí kọ́ ló ń dà wọ́n láàmú, àríbípa ni o. Màá padà wá fídíò yẹn tó bá yá níbi tí kábíyèsí fúnra ara wọn, màá padà kò lè tán, a ò lè rí sọ tán. Níbi tí kábíyèsí fúnra ara wọn gbé ti ń sọ pé Yínúsà ń sọ fáwọn pé káwọn fún un ní 20 million naira kóun fi yanjú wọn nínú ilé yẹn. Torí ó ti mọ̀ pé lébi ni wọ́n. Ọ̀rọ̀ owó ló pa wọ́n pọ̀. Bóò lọ̀rọ̀ owó ti ṣe pa wọ́n pọ̀. Báwo ló ṣe jẹ́? Báwo ni Yínúsà ṣe di ọmọ ìsàlẹ̀ àfọ̀n? Àwọn ta ló gbà lálejò ní ìsàlẹ̀ àfọ̀n? Kí ló mú Yínúsà kúrò ní ìsàlẹ̀ àfọ̀n tó fi padà wá dẹni tí ń sun mọ́sálásí? Kí ló mú Yínúsà tó yẹ pé láti inú mọ́sálásí ní tẹ́bí wọ́n fi fún láàyè ibi tí ń gbé? Wọ́n fi lọ rí tó mẹ́fún tán pé wọ́n gbé. Àwọn ọmọ gbálàyé yẹn tó bá yá. Àwọn mo fẹ́ kẹ́ tún fídíò yẹn wò. Kẹ́sì tún wá wo ọ̀rọ̀ bàbá Pírímù àti ọ̀rọ̀ àwọn ọmọ inú ilé yẹn tí wọ́n sọ ọ̀rọ̀
kẹ́ ẹ lè mọ̀ wípé n tá à ń sọ̀rọ̀ lé lórí nísìnyí ni pé Yunusa ò kí ń sọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá ibi tí mò ń lọ nìyẹn dèpòdépò pé yóò jọmọ ilẹ̀ Ayélára kì í ṣe pé mò ń dífẹ́ǹdì ilẹ̀ Ayélára no alọ́mọ yìí sọmọ Ògbómọ̀ṣọ́ rẹ kọ́kọ́ yọ kúrò náà pé kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká láyé lẹ́yọ́rọ́ jìnnà ká tó fàbọ̀ fádì ẹ̀ níbi tí mò ń lọ gangan nìyẹn ẹ jẹ́ ká kọ́ clear rẹ̀ pé Yunusa ò kí ń sọmọ Ògbómọ̀ṣọ́ dépò yóò jọmọ ilẹ̀ Ayélára not from anything from what he said and from igi tó là even si jọmọ àmọ́ ìwòlẹ̀ jẹ́ ká la igi mọ́ ẹnìkan ẹlòmíì lè change ẹ̀ but eléyìí voice ẹ̀ ní ẹ̀gbọ́n tó wí so Yusuf ni bàbá rẹ̀ tó bí Toliat ló bí àwọn ọmọ mẹ́ẹ̀ẹ́dógún tóun wá wà ní ẹlẹ́ẹ̀kẹrìnlá ọmọ ọdún mélòó ni Toliat ibo ni wọ́n sin sí ìfẹ́ preempt wípé ibi tí ẹni tí wọ́n ń pè é rò pé Toliat yẹn ni wọ́n ń sọ wọ́n pé Toliat ilé Ajílùgbà náà bá ń sọ̀rọ̀ ọba Toliat ilé Ajílùgbà ọlọ́run ṣe ọmọ fún òun sì ní òkú rẹ̀ náà gbé wá sílé òun tiẹ̀ òkú rẹ̀ náà gbé wá sílé tó fi wá sin irú ẹ̀dá wo ni irú condition wo ni Toliat tán wá sin sílé sàárè ìtẹ́lẹ́yìn wà báwa gan òṣèjọ́ ọmọ ẹnu ilé tàjọ́ ọmọ àdúgbò àwa gan ti fẹ́ mi ládùúgbò rí ti fẹ́ wọn ládùúgbò ibi tí wọ́n ń pè ní ilẹ̀ Ayélára lókè àgbẹ̀dẹ yes so working part ni fún mi fún àwọn 1 or 2 things mo ní ṣe nígbà ìgbà àwọn gbogbo ọmọdé ìkọlábà tájọ ṣe ní Jos tájọ mọ wálé tájọ mọ ṣeré káàkiri I know few of them níbẹ̀ yẹn so a ó lè tọ́ka fún yín pé Toliat tó ń sọ yìí àwọn ẹbí Toliat yẹn sì ń bẹ láyé dìsìn tó ń lọ rí bí ilé tó ń sọ pé Toliat ilé táwọn sin síwájú ilé yìí o kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ Ayélára so Yunusa ìsọmọ Ògbómọ̀ṣọ́ completely eyín ní kẹ́ kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ yanjú náà kọ́kọ́ mọ́ra rẹ̀ pé ìsọmọ Ògbómọ̀ṣọ́ kó tó wá lórí jìyà impersonation àwọn tán wá mú wá wọ́n wá jìyà conspiracy wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó wá jìyà àwọn tán dá public disturbance kalẹ̀ wọ́n jìyà rẹ̀ you will never go scot free ẹnìkan gbé mi àbí ẹnìkan mú mi ẹnìkan bá àwọn iṣẹ́ mi jẹ́ fún mi màá wá dákẹ́ báyìí màá wù mí náà oh my God agbo tèmi tó tàdí mẹ́yìn wàláhì agbára lọ́rọ̀ rí mú wa I will never ever spare any of you lórí òdodo I will not spare any of you lórí òdodo sísọ tèmi tí mo kàn mọ́ òun ni wípé tí mo bá ń fi tí mo ń ṣe yìí ṣe àbòsí fún ìlú ṣe àbòsí fún yín alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò bí mi ẹlẹ́dàá gbogbo yín kan kò sì ní spare ní ṣàbòsí ẹ sa eré burúkú bà mí níṣẹ́ jẹ́ bà mí jẹ́ nínú ẹbí bà mí jẹ́ nínú ìlú tí kìíní ṣe láàrin pẹ̀lú ẹgbẹ́ mi sí social media gbogbo tí kìíní dárẹ́ láàrin pẹ̀lú táwọn jọ ń ṣe business ọ̀pọ̀lọpọ̀ lé mi wọn jọ kíra mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé a kàn ń ṣe ni a kàn ń kíra wa ni but transaction ò lè wáyé láàrin mi pẹ̀lú wọn mọ́ ìjọ ta lọ rí iṣẹ́ ta fẹ́ gba owó ta lọ rí conclude ta seal deal ni wọ́n pick mi gbogbo fóònù mi náà pàápàá gbogbo àwọn yẹn that went like that wọ́n rò pé àwọn pè mí ò rí mi wọ́n dára pé mo ti lọ rí padà lọ rí seal deal lẹ́yìn àwọn ẹ̀ ń trust mi mo ti lọ rí seal deal lẹ́yìn àwọn mo ti gba owó mo ti sá lọ mo sì ń try láti convince more láti pé nǹkan tó àfàwọn tó náà bá fún láyè tó máa ń wo fídíò náà tó ń mọ̀ pé kò rí bẹ́ẹ̀ lórí ogun ológun ẹ fìyà jẹ mí ẹ wá ní ká dákẹ́ Yunusa ìsọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ Ayélára kọ́ mo bá yẹn sọ Yunusa ìsọmọ fídíò yìí wọ́n ti gba fóònù mi sọ pé burú nǹkan báyẹn ni mi ò rántí mọ́ ní òṣèkìní mọ́ nígbà tá a fi flash ẹ̀ tàbí ṣe gbogbo rẹ̀ but I thank God bí nǹkan check mọ́ tó trigger mi náà just doing 1 or 2 things mo tẹ̀ láwọn kankan nínú aká méjì kí n bẹ̀rẹ̀ sí mọ́ òun sì bẹ̀rẹ̀ màá mọ gbé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ jáde fún yín tẹ́ mọ́ rí ara ìlú gbé ti bàbá pèrè mu yìí màá mọ gbé wá fún yín tẹ́ mọ́ rí pé Yunusa kì í sọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ń fi agídí owó agbára àti gbogbo rẹ̀ náà fi ń ṣe lé wa lórí bí kò jókòó kí ni wọ́n fọ́ọ̀sì Yunusa lé wa lórí sí kí ni wọ́n fọ́ọ̀sì mọ́sálásí lé wa lórí sí
gbogbo fídíò bí wọ́n gbé ti lọ rí náà nínú mọ́sálásí wọ́n gbé ti rí fọ́tò ilẹ̀ ẹlẹ́ẹ̀bí tí wọ́n ń gbà tẹ́lẹ̀ kan tó lọ change ẹ̀ gbogbo fídíò rẹ̀ mo ti rí padà sẹ́ẹ̀tún tún mi gbé ní ìsìn lórí kí ni ilẹ̀ fẹ́ tún mi gbé fún ní ìsìn bẹ́ẹ̀ tún mi gbé ní ìsìn ẹ̀kan dára ńlá àwọn nítorí gbogbo ń tẹ́rìn rí yẹn tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá àkọ́kọ́ tó ti kọ́kọ́ gbé mi yẹn gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ wọn ẹ̀yin lẹ́gbẹ́jọ́ kò ní court kí ṣe pé mo bẹ̀bẹ̀ openly ni mo sọ fún gbogbo ayé mi ò bẹ̀bẹ̀ mi ò dẹ̀ rán yàn ní kankan lọ rí bẹ̀bẹ̀ because I'm sure of what I'm saying so èmi náà dẹ̀ ti dúró pé bàbá fẹ́ sọ ẹjọ́ yẹn for 20 yẹn bórí mo mọ̀ pé tó tán èyí tẹ́ pè mí lẹ́jọ́ padà di àwọn ẹni tó ń lé yẹn wọ́n pẹ̀lú tó ń lé complainer padà wá di defendant wọ́n àmọ́ fẹ́ defend nǹkan tó wà nílẹ̀ I'm still sure of it sọ pé rárá ẹ bá wù yẹn lọ rí tún pálí kí nìyẹn kẹ ṣíjú ẹ ti gbẹ́jọ́ yẹn kúrò unconditionally sẹ́yìn pẹ̀lú ìjọ sign agreement kankan tẹ̀lé gbé kúrò you have your reason now dábàá sọ pé a gbé kúrò nítorí pé ó admit no you see all the cases kò sí ibi tí mo ti sign ọ̀hún ibi kan mo ti sign lọ́dọ̀ àwọn ọlọ́pàá kò ju pé ayọ̀ Yunusa lawfully a ò ní yọ forcefully mo sign yẹn then tèyí tó ti sign ni pé kí n mọ́ sọ̀rọ̀ Yunusa mọ́ kí n mọ́ tẹ̀lé mọ́ kò sọ pé òun ló ń pè mí lẹ́jọ́ so n tẹ́lẹ̀ yìí ò fi ní grant nìyẹn torí pé kò sí petition pé Yunusa pè mí lẹ́jọ́ ìgbà tá a fẹ́ mọ̀ sí conclusion náà sẹ̀ kí Yunusa bọ̀ náà pé Yunusa sọ pé torí náà wà lọ kírun lọ́dọ̀ rẹ̀ I remember it has got nothing to do with a case torí pé àwọn òde court pẹ̀lú rẹ̀ so èyí tèmi pẹ̀lú bàbá Saka Balógun sì jọ sí mọ́ bu wọn mọ́ ni wọ́n wí èyí tí mo sáìnì nìyẹn mọ́ bu bàbá Saka Balógun mọ́ sì dí wọn lọ́nà mọ́ sì fẹ́ jẹ Balógun èyí tá a jọ sọ nìyẹn tí mo sáìnì fún yẹn but wọ́n sọ pé kí n mọ́ bí wọ́n léèrè ọ̀rọ̀ àbí ká mọ́ sọ̀rọ̀ nípa wọn mọ́ mọ́ bu wọn ni kò lọ sí ebu torí ń bẹ̀rẹ̀ mọ́ wọn pé mo bú wọn èmi gan gbà mo sì mọ̀ pé mo admit mo dẹ̀ bẹ̀ wọ́n ó dẹ̀ rí mi gẹ́gẹ́ bí ọmọ ara ló gbà mí ta ní tòótọ́ but any other one tabari òdo tá yẹ ká sọ lórí rẹ̀ á sọ ń padà bọ̀ lórí gbogbo àwọn tó yẹ pé àwọn náà fa òkun fàdébítàdé tè má wọn ní ilé ayé lára so àwọn tó máa ń bá jáde ní ìsinmi pé tó máa ń rojọ́ tó sugar coated mouth tó máa fi ń sọ̀rọ̀ pé kẹ̀kẹ́ pé àwọn tẹ̀ yan ilé ẹran yìí wọ́n mọ̀ pọ́n yà wọ́n jẹ torí pé àwọn náà ti gbowó yẹn jẹ ìrẹ́jẹ yẹn ti gbowó rẹ̀ so wọn la fẹ́ ká announce pé àwọn gbowó rẹ̀ yẹn táwọn gbà ní kí ìlú forgive àwọn how they forgive wọn. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ògbómọ̀ṣọ́ bàbá ti wà nílé agbára pẹ̀lú mi láì ní fi àkókò ṣòfò bàbá ìbámu sálámù sí àwọn aráalé. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá imam torí pé ohun yẹn ó tutù ó lọlẹ̀ mo fẹ́ kí àwọn aráalé tẹ́ gbọ́ ohun yẹn mo fẹ́ kí ẹ bá mi tún wọn sálámù sí kí wọ́n mọ̀ pé aṣáájú wa tuntun nínú ẹ̀sìn Islam lè gbó. nítorí ẹni pé kí ni oògùn tó wà ń bẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin aráalé tí ẹ ti gbọ́ wa mo lérò pé bí ara mi ṣe balẹ̀ tí mò ń fi ara balẹ̀ tẹ̀lé ìtàngbésí ayé wọn àwọn ẹ̀kọ́ kan bẹ tí àti èmi tí mo nígbàgbọ́ àti ẹ̀yin tí ẹ wà nílé tá àti rí mú àti ìmọ̀ ìwé western education àti ti kéwú méjèèjì ni bàbá ìmọ̀mù wa tuntun nílé Ògbómọ̀ṣọ́ ẹ̀rí pé méjèèjì ni wọ́n jura tí wọ́n jà fitafita tí wọ́n sì yọrí dáadáa níbẹ̀ ẹni tí ẹ̀ ti ń gbóhùn ẹ̀ náà ni Sheikh Toliat Yunus Olúṣínà Ayélára bàbá ìmáàmù ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa nípa ìwọ̀n ìfọwọ́rùn àti ìmọ̀kẹ́wò àwọn ìkébẹ̀ tí ń sọ̀rọ̀ àwọn aráalé kan bẹ̀ àti bí èmi tí mo wà bí ibi tá a ti bí yín bí ẹ ti ṣe dàgbà tó fi já sí pé gbogbo nǹkan tẹ́ sọ yà àti ilé ìwé tẹ ẹ mọ ìwé àti kéwú mi fẹ́ gbọ́ kọ̀ọ̀kan tó jẹ́ àmọ́ Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ìmáàmù kí ló ṣẹlẹ̀ ṣé màmá ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí bàbá àbí báwo ló ti ṣe jẹ́. bàbá tí orúkọ wọn ní Tọ́lá orúkọ bàbá tí wọn ní Yusuf orúkọ bàbá tó bí àwọn ní Abbas. Bàbá lè mú bàbá tá a bá mọ ìtàn ní Ayélára dáadáa. Àìdó bàbá wa Ayélára tí wọ́n ṣẹ̀wálẹ̀
ní Ògbómọ̀ṣọ́ ń bí bàbá wa Usman Ayílára. A rí wípé ní Ògbómọ̀ṣọ́ ń bí ọmọ méje ni wọ́n láǹfààní àti bí àti Ìlọrin ni wọ́n ti wá bí. Ní Ìlọrin wọ́n bí ọmọ tó pọ̀ ṣọ́ọ́bẹ̀rẹ̀ gbogbo wọn. Láti wọ́n tó Ògbómọ̀ṣọ́ lọ sí fún wọn ní ọmọ méje tí mẹ́fà nínú àwọn méjèèjì jẹ́ ọkùnrin wọ́n sì tún gbìyànjú. Àkọ́bí wọn ní Ògbómọ̀ṣọ́ ń bí òun ni à ń pè ní Sanni. Lẹ́yìn Sanni wọ́n bí Habib. Lẹ́yìn Habib wọ́n bí Mahmoud. Lẹ́yìn Mahmoud wọ́n bí Abbas. Lẹ́yìn Abbas wọ́n bí Lawal. Lẹ́yìn Lawal wọ́n bí Bello. Lẹ́yìn Bello ni wọ́n bí Ashiaru. Ìyá wa tá à ń pè ní Ashiaru ìyàwó láǹfààní àti ìjọba náà. Ọmọ kẹrin tí wọ́n bí tá à ń pè ní Abbas. Òun náà bí ọmọ àwọn abiyamọ tó ṣe ó bí Fasasi, ó bí Sàláwù, ó sì bí Yusufu. Yusufu yẹn ló bí bàbá tèmi dáńtò ní Tọ́lá. Bàbá mi nǹkan wá bọ́ ló bí. Ó fi táyé ìṣàkóso. Ó bí jẹ́ àràtù. Wàrà tí a bá mọ nígbà kan ní Ògbómọ̀ṣọ́ ní ìyá wa táwọn ní jẹ́ àràtù yìí wọ́n máa ń dùn wọ́n nígbà ilé tó lè ilé tó lè wọ́n ni wọ́n lọ́kọ̀ sí. Ibẹ̀ náà ni Ọlọ́run ní kí wọ́n sin wọ́n sí. Òun ni ọmọ kejì tí Yusufu bí. Lẹ́yìn ló bí bàbá tèmi Bọ́lá. Lẹ́yìn bàbá tèmi wọ́n bí Àṣàfà. Lẹ́yìn Àṣàfà wọ́n bí Òsínátù táǹtò ní ìlú Sìgá. Ní bí ọdún bíi mélòó sẹ́yìn kí ìlú Sìgá tó jáde láti wọ́n jẹ́ gbajúgbajà ta sìgá l'Ógbómọ̀ṣọ́ ní ọjà àti ọdún ọlẹ́kùn báyìí wọ́n máa ń fún. Bàbá mi tó bí mi, bàbá tó bí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lónìí, bàbá Fadilatu Sheikh Tolha Yusuf Aremu Ayilara, ó pé 36 years ní ìjẹta Wednesday tí wọ́n jáde láyé. 36 years. Lọ́jọ́ náà 24 January 1988 láyàájọ́ ọjọ́ yẹn èmi wà ní primary 1. Mo wà ní school ní Salvation Army Primary School nílùú Èrèmí Badagry lẹ́kọ̀ọ́. Mo wà lórí queue mo fẹ́ roúnjẹ. Owó ọgbà yẹn a máa tòrò oúnjẹ ni. Èyí ṣe ayé ìsìn táwọn ẹ̀yọ́ ọmọ ti di oúnjẹ fáwọn ọmọ wọn lọ sùkúù. Èyí ó tò tí èrò oúnjẹ ni. Àwa tò mo wà lórí queue. Mo gbá abọ́ méjì lọ́wọ́, abọ́ tèmi àti ẹ̀gbọ́n mi Ibrahim. Abọ́ àwa méjèèjì mo gbé lọ́wọ́. Oúnjẹ ti wá kàn mí, wọ́n fẹ́ ta oúnjẹ fún mi. Ìyẹn olóúnjẹ ti gba owó, ó sì gba abọ́ méjèèjì lọ́wọ́ mi. Ni wọ́n wá fọwọ́ tọ́ mi lẹ́yìn ọrùn pé headmaster ní ká máa bọ̀ lọ́fíìsì. Headmaster kàn jẹ́ ń gbóúnjẹ náà náírà wọn ní àwọn àmọ́ bọ̀. Ìyẹn olóúnjẹ gbowó oúnjẹ wọn gba bọ́ àtàbọ̀ àtóúnjẹ wọn fún mi dàárọ̀ yìí. Ìyá náà mo yọ̀ǹda àrígbèrè lálìkí àmọ́. Ìgbà mo wá dé ọ́fíìsì HM wọ́n ní màmá yín lójókòó yìí ní àwọn ẹ̀gbọ́n wa. Ẹ máa tẹ̀lé wọn lọ, wọ́n ní bàbá yín jáde láyé. Lọ́jọ́ náà Ògbómọ̀ṣọ́ ni bàbá jáde láyé sí. Àwa kúrò lẹ́kọ̀ọ́ àwa s'Ògbómọ̀ṣọ́. Abẹ́lọ́run Ọlọ́run kó bá wa foríjì wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ǹjẹ́ ọmọ wà lẹ́mìí wọn? Ǹjẹ́ tọ́lọ́run bá tó máa yí ọ̀rọ̀ wá tá a fi kẹ́kọ̀ọ́ dáadáa? Òun ni pé ìkan nínú àwọn tí ọmọ wà lẹ́mìí wọn, òun náà ni pé káwọn bí ọmọ tí ó yàrí láyé. Ọlọ́run sì ṣàánú wọn. Torí pé àwa tí wọ́n bí àpọ̀ 15 náà ni wá. Èmi ní nọ́mbà 14, mo lábúrò kan. Now, ṣùgbọ́n nínú dáadáa kan tí mo mọ̀ pé Ọlọ́run ṣe fún wọn, nínú dáadáa kan tí mo mọ̀ pé Ọlọ́run ṣe fún wọn, ni pé àwọn ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta, ìyàwó mẹ́ta wọ́n ní. Àwọn ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ fún lọ́tọ̀ọ̀tọ̀, tí wọ́n sì sọ fún àwọn ọmọ wọn pé ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àfáà ni mí, àwọn ìyá wa níbẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mo ní tíà, àwọn ìyá wa níbẹ̀ ni. Gbogbo àwọn ọmọ mi ni wọn ò tí ì dà àfáà yìí. Àárẹ̀ tí sì ń ṣe mí tí mo ní ẹgbẹ́ mi lọ Ògbómọ̀ṣọ́ yìí. Ó ṣeé ṣe kí n má padà gbóko yìí mọ́ o, ẹ wá múra o. Ẹ kúrò lè wá wá.
kúrò lọ sí dáadáa ni. àdúpẹ́. ẹgbẹ́ náà. ta ni yẹn o. Dáúdà ní sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. láti láàárọ̀ àgbò. báwo ni o. dáadáa ni bàbá. ṣé dáadáa ni. àdúpẹ́ bàbá. ọmọ ń kọ́. ẹ wò ó kò sí ìyọnu. ẹ̀rọ ìpẹ̀lẹ́. náà wọ́n ní wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. ok. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú bàbá ìmáàmù wa. ok. mo wá lọ sọ́dọ̀ wọn lánàá. nígbà wọn sọ̀rọ̀ wọ́n ní ẹ̀gbọ́n bàbá àwọn ìní màmá tí wọ́n ń jẹ́ Járàtù nílé Pírímù. bí wọ́n ti wá sọ̀rọ̀ yẹn mo ní èmi ní àwọn bọ̀dà nílé Pírímù kódà wọ́n wá léńgbà ìmáàmù wa ní mo wá dákun wọn ní bọ̀dà lúkọ́ ní bọ̀dà àwọn ni kódà àwọn jọ gbénu yàrá kan náà ni. pé kódà mo tún wá dákọ̀ bọ̀dà wá sí wọn ní àkọ́dà wọn wá léjò ní nǹkan kan tí wọ́n táwọn jọ pé nǹkan kan náà ni àwọn nígbà báyìí pé ọ̀rọ̀ yẹn awuyewuye àwọn tó wọ́n jọ du oyè yẹn ń gbà yẹn wọ́n wá gbé wàhálà kan dìde lẹ́nujọ́ mẹ́ta yìí pé nítorí àwọn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé kì í sọ ọmọ nílé àwọn kan yọ ọ́ tó ti yé ìmáàmù wa sọ̀tàn bí wọ́n ṣe jẹ́ ń bẹ̀ pé ìtàn ní bàbá tó ṣe àwọn lẹ́nìí bó ṣe jẹ́ tó fi kan orí bàbá tàwọn ni tó ti yé báyìí nígbà wọn á sọ̀tàn yẹn fún mi lánàá wọ́n á bi ní pé kí n pè yín wọ́n pe Bùrà Lúkmọ̀ lánàá gan wọn ò píìkì kọ́ wọn ní bí ọwọ́ kágo mẹ́jọ tó lù yẹn wọ́n á fi wá ní pé kí n pè yín pé kí n kọ̀ǹfàmù ẹ̀ pé tẹ́ bá sọ pé mọ̀mọ́ tán bí yín o ilé tẹ́ bá sọ pé ọmọ ilé tí wọ́n ń ṣe o ilé náà nílé bàbá àwọn kò jẹ́ ọ̀rọ̀ tí mo pè yín fún bàbá. òótọ́ ni òótọ́ lọ́rọ̀ tó sọ sórí bàbá tiẹ̀. náà. ló jẹ́ àbúrò fún màmá mi. náà. ok. bàbá kan náà ló bí wọn lé ayé lára. ok. ibù gan bàbá tiẹ̀. náà. ọ̀dọ̀ wọn gangan ni èmi gbé nígbà tí mo kó mi Ghana tí mo dé sí ìlú bíi. ok. gbogbo àwọn irú ìmọ̀mù yẹn ẹgbẹ́ wọ́n bí wọn sí èmi lọ́wọ́ ni. ok. ọ̀dọ̀ wọn lè mí gbé ọ̀dọ̀ bàbá tí wọ́n lè mí gbé. ok. tí mo fi do níyàwó gan ọ̀dọ̀ bàbá wọn ni mo gbé. ok. ọmọ ni àwọn ìmọ̀mù yẹn pẹ̀lú àwọn ẹgbẹ́ ọmọ náà jẹ́ fún mi. ok. ok. ọmọlé ayélujára gangan òun ni wọ́n. ok. ok. lẹ́yìn ìgbà tí wọ́n bí màmí tán náà bí òun náà bí bàbá wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok. ìmùmọ̀ tó lẹ́nìkan tá à ń pè ní onísìgá. bẹ́ẹ̀ni wọ́n sọ iye onísìgá náà wà nù ìtàn tí wọ́n pa. onísìgá yẹn ló ń ta sìgá níwájú asànàtù wa wọ́n ní asànàtù wọ́n ń jẹ́ ìyá síta. ìbejì ni wọ́n. ok. òun nìkan ló kù nígbà yẹn lọ́hùn kó tó di pé wá ṣaláìsí. ok wọ́n lọ́jà gbogbo ẹ̀ náà wọ́n tún ta sìgá. lẹ́yìn tí ẹ̀ náà bí ọ̀gbẹ́ni kan tó ń pè láti fa. ok. ok. àtifá yẹn náà ti ṣaláìsí. ok. ok. Táírù ló jẹ́ ẹ̀gbọ́n fún gbogbo wọn. ok. lẹ́yìn Táírù òun ló kan màmá mi. ok. ló kan àwa tiẹ̀. ok. ló kan áfà náà yẹn. ok. tó tó wá kan mọ̀ tí mo pè láti fa. ok. ọmọ ilé ayélujára gidi gangan òun ni wọ́n. ok. ok. àwọn yẹn kàn fẹ́ gbé ogun ọ̀tẹ̀ dídé ni. bó ṣe jẹ́ náà nu ètò wọn kàn fẹ́ sí náà kò dẹ̀ sí nǹkan kan tó wà ń bẹ̀ bàbá ju pé gbogbo ọ̀rọ̀ tí màmú ń sọ àwọn èèyàn ti nífẹ̀ẹ́ rẹ̀ sódì kódà ẹnu pé mo kàn gbọ́rọ̀ yẹn ń jẹ̀ta ìgbádùn bàbá àfìgbà tí mo dọ́dọ̀ wọn lánàá tí mo jókòó pẹ̀lú wọn báyìí tá a jọ sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé bọ́ wọ́n ní ìtàn àwọn táwọn sọ̀hún àwọn ò tó tún sọ fún wa wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe sọ ìgẹ́lẹ́ náà ni kódà wọ́n sọ wípé ìgbà tí wọ́n nígbà tí wọ́n nígbà tí bàbá tó bí ẹ̀yin ṣaláìsí mọ̀mọ́ tó padà sọ́dọ̀ bàbá àwọn. bẹ́ẹ̀ni. kẹ́ni bá mọ̀ pé wọ́n sọ̀rọ̀ wọn débẹ̀. ó sọ délẹ̀ tó tọ́. bẹ́ẹ̀ni. nítorí nígbà tí ẹ tó bí èmi tó sí ó ṣaláìsí. ni màmá mi tẹ̀sán wá padà sọ́dọ̀ bàbá tiwọn. tó jábùrò wọn. wọ́n jọ gbénu ilé kan náà wọ́n jọ jẹun nínú ilé kan náà ni. ok. ó tó di pé mi wá dé bá wọn níbẹ̀
ṣé dàmọ́ pé obìnrin ò lè tọ́jú ọkùnrin. bẹ́ẹ̀ni. ni wọ́n fi wá fa èmi lé bàbá tiẹ̀ ní ọwọ́ kó máa tọ́ èmi. sọmọ pé wọ́n lè yá sí nìyẹn. sọmọ pé wọ́n lè yá lẹ́jọ́ fún mi yẹn. bẹ́ẹ̀ni. èmi ti kó lè bàbá mi ọwọ́ lé. bẹ́ẹ̀ni ilé ìyá lẹ́yìn wà báwọn. bí mo ṣe wà yìí nìsín gan tàánà gan ọwọ́ lè yá mo bá dé ìlú bòmbí. tó fi jẹ́ sọ́dọ̀ bàbá tiẹ̀. lẹ́yìn gbé. bẹ́ẹ̀ni. bí mo gan gbogbo òwe tí mo ń ṣe nígbà yẹn gbogbo òwe tí mo ń kọ tí mo ń ṣe bá tí mo ń sagbọ̀n tí bá fẹ́ sàn ìwé tí mo ń sọ yorùkọ mi dání. Karim tẹ́lẹ̀ àtúndé wà ní gbogbo òwe mi. gbogbo òwe tí mo ń gbà mo gbọ́ lọ sí skul ni mo ń ṣe gbádùn mo ń sagbọ̀n ni o Karim tẹ́lẹ̀ àtúndé mo ń fi sí. nígbà tó di pé àwọn ọmọ wa ń dàgbà inú wa yìí dà sí Karim Salami. ọkọ̀ dáàdì tèmi. bẹ́ẹ̀ ni mo ṣe yí ẹ. àgbọ́yé mo gbọ́yé dáadáa. tó bá dé ọ̀dọ̀ rẹ̀ náà gan-an mo ti ṣàlàyé yìí ló máa ṣàlàyé fún ẹ. kò sí ọ̀nà bàbá. gbogbo àwọn ẹ̀gbọ́n tiẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ náà jẹ́ fèmí. pátápátá ṣé lórí èyí tí ìyáálé ìyá rẹ̀ tó bí ọmọ náà jẹ́ fún mi. kò sí kọ́nù kọ̀ọ̀kan bẹ̀ ẹ̀yin lẹ́ni bá yanjú gbogbo kò sí ọ̀nà bàbá ìtọ́rọ̀sẹ̀ ti ṣe láti pé àwọn èèyàn náà kàn ní wọn ò fẹ́ gbà fún ni ìtẹ́ ẹ̀ fàfàfà kó tó dórí oyè ó tó dórí oyè tán náà ẹ̀ tó wá jáwọ́ wọ́n wá fẹ́ fi ìtàn yẹn dá wàhálà alẹ́ láàrin ìlú pé kì í sọ wọn nílé àwọn ìmáàmù náà wá kọ ìtàn wọn wá gbé sí orí Facebook gan lónìí wọ́n ti sọ fún mi àtàná làwọn ti gbọ́ ni wọ́n ti dákọ̀ ókọ mọ̀mọ́ tí wọ́n dákọ̀ ìyá tíga yẹn náà pé ọjà gbọ́mọ̀ wọ́n ti ń tà bẹ́ẹ̀ ti ṣàlàyé náà gẹ́rẹ́ náà ni. ó tẹ̀sí gbàgbé orúkọ lé màmá ó sì jáyẹ ni mo gbàgbé orúkọ lé wọn ni. ìyẹn yóò sì jáyẹ mo gbàgbé orúkọ lé wọn ni ìgbàgbé orúkọ lé wọn fún ẹ gan. òsì ọ̀nù bàbá ẹ ṣe gan ọlọ́run bá lọ rẹ̀ mí. ẹ bá ń kí mọ̀mọ́ náà àti àwọn dádì ọ̀fíà. ẹsìn gan ọ̀dà bàbá. ẹ bá wa ṣe kótó. pẹ̀lú ògbọ́n ọlọ́run kò ní bàjẹ́. ọlọ́run fún yín ṣe. àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwa ọmọ Ayélára Àkìtì tí a wà nínú gúrúùpù yìí. Bàláàánú gbogbo ohun tí à ń lé tó jẹ́ tọ́ wa tí ó nù wá. Ọlọ́run ọba yóò bá dá padà. Wàhálà àwọn aṣíwájú wa bàbá kò ní gbé ogun wò ní dogun ológun. Ṣé rí ọ̀rọ̀ tí mo pìkì lórí tí mo kàn fẹ́ lò ní àárín yẹn òun ni pé ibi tó sọ pé tó ẹ̀yin Ayélára ọ̀rọ̀ wà tó ń fẹ́ sọ títí tó fi délẹ̀. Wọ́n náà kí mo ti ṣọ̀rọ̀ ọ̀rọ̀ yìí rí because bá ṣe kéré tó iná bàbá àwọn bàbá wa láyé adẹ̀mójú àwọn bàbá tí wọ́n wà títí tó fi dàsìkò yìí àmọ́ iye àwọn tó tún kù náà. So ọ̀rọ̀ yẹn bó ṣe rí ni ẹni tó ju voice mail sínú bó ṣe rí Ghana ló sọ yẹn because n tó fi dé tí imam yẹn fi dé sáìdì Ìkángun Abbas oníbánú ẹni tó dẹ̀ máa pilẹ̀ ọ̀rọ̀ ni ó ń láti máa àjọṣọ tí wọ́n jọ sọ nípìnlẹ̀ ó ń láti ti máa kí ni planification àbí motivation tí wọ́n jọ ní níbẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tọ́rọ̀ dàrú báyìí normal ó yẹ kí wọ́n expose imam yẹn imam yẹn ok níjọ́ àkọ́kọ́ àwọn kan ló ṣàlọ sí ìpòrò àbí nǹkan kan tí wọ́n ní dán tí lọ́ọ́ fi jẹ imam tí wọ́n ń dáṣọ tí wọ́n ń dá kínní yẹn so ṣáìdì àwọn Abbas náà ní kíní ẹ̀dẹ̀ padà wá fi sí àwọn tó sì jẹ́ ní ṣáìdì Abbas tí wọ́n lọ níjọ́ náà lọ́hùn àwọn bàbá ló jẹ́ fún ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún wa bàbá ni wọ́n jẹ́ fún wa àwa tún kéré sí wọn láti pètò ká tún mọ̀tàn ju àwọn lọ so wọ́n mọ ìtàn wọ́n dẹ̀ mọ̀ pé àwọn lọ ímpọ́ọ̀tù aláìní ìwà ni so
ṣùgbọ́n gbà tọrọ tiwọn normally ó yẹ kó expose ẹ̀ pàwátá ni báwo ló ṣe jẹ́ wíìzì àwọn gbọ́dọ̀ mọ̀ ẹ kò nídìí ká fọ̀rọ̀ kankan sábẹ́ àwọn aṣọ mọ́ náà kí wọ́n expose ẹ̀ níjọ́ yẹn ta plan ni ó fail ni so tí ìdáríjì bá wà gbogbo ilé yóò foríjì wọn yóò dẹ̀ tún jẹ́ àtúnṣe láti pé wọ́n jẹ́ kí á rí ọ̀nà lọ èkejì yóò jẹ́ káwọn ìlú mọ̀ pé kìí ṣe pé ayàwọ̀ bí adébíyí nítorí tá jẹ kò jẹ́ ká mọ̀ tí a ṣe so èmi rọ gbogbo ilé mo sì rọ ẹ̀yin ọmọ Ayílára kìkì tí wọ́n tá jẹ́ Ayílára tòótọ́ tí àwa nulé yìí tá sì jẹ́ onílàákàyè mi ò bá rọ àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ ìkọ́ expose Toliat nípìnlẹ̀ kí ni àdéhùn tí wọ́n jọ ṣe kó tó di pé wọ́n fàwọ̀ Igun Abbas because Igun Asafala wa ti jáde but gbogbo àwọn Igun Abbas yẹn tí ló dáhùn bàbá wa Fasasi bàbá wa Salau gbogbo náà lábáláyé bàbá ọmọ yẹn ò lè èmi àti bàbá ọmọ yẹn Ọlọ́run dáríjì mi bóyá age kan náà lánìí bàbá ọmọ yẹn ò lè tó àwọn yẹn so fi jẹ́ pé àwo ò mọ bàbá ẹ̀ irú ọ̀ yóò mọ bàbá bó tiẹ̀ jẹ́ pé àgbélé àwọn tí ó wà ní ìta we almost know every one of us àwọn tó wà lákàrà àwọn tó kó wà kó máa sin we always visit each other although we are not at all so àárín yẹn mo fẹ́ ká kíyèsí àárín yẹn mo ti sọ́rí pé àwa Ayílára náà làlá fọ́ fa jọ́gọ̀wọ̀ nílé fúnra wa but a lè lọ́rọ̀ jìnnà ká tó bá díẹ̀ rí so mo rọ̀ wá gbogbo àti àbá mọ̀ kankan nípa ọmọ burúkú tó wọnú ilé wa tí wọ́n lọ expo tí wọ́n lọ gbé wáyé Boko Haram tí wọ́n lọ gbé wáyé ẹ jẹ́ kí alànà ká sọ̀rọ̀ síta kí àwọn tí wọ́n ń tẹ̀lé àbí àwọn tí wọ́n bá wa gbèjà àwọn tí wọ́n ń gbèjà wa kí ara wọn náà kó tún lè yá pẹ̀lú iṣẹ́ Ọlọ́run tí àwọn gbà tí wọ́n ń ṣe àgbo fún wọn ní kankan so ọ̀rọ̀ ní ṣókí kò jù báyẹn lọ ìdílé Ayílára ò ní dàrú ogun onídógún ológun salamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ọlọ́run ọ̀bọ ọlọ́jọ́ òní ẹ̀tọ́ wa kò ní fi dùn wá gbogbo ohun tó ń kálukú wa ń bá ń fẹ́ ẹ ti dáadáa Ọlọ́run bá dáhùn jùlọ yóò ṣe fún ìdílé Ayílára ò ní bàjẹ́ ìdílé Ayílára ò ní dàrú àwọn ọmọ akọ tí wọ́n ń ṣèṣe ọmọ àlè tí wọ́n lọ gbé ọmọ yìí wá ẹbí àwé yìí ti sọ àti brọ́dà mi Moshood tó náà sọ ọ̀rọ̀ dójú ẹ̀ ní ìsìn má sọ ọkàn ò sí mọ́ ní ìsìn àwọn tó bá bí wọ́n ṣe gbé wánú ilé yìí bí wọ́n ṣe gbogbo bí wọ́n ṣe bá pa bí wọ́n ṣe lú kò sẹ́dá kan tí èsà ṣiṣẹ́ Ọlọ́run sì dán wa wò kò sẹ́ni ó kọjá àdánwò ṣùgbọ́n gbogbo wa yìí náà lágbárùkù tọmọ yìí ń gbà tán fi gbé wa gbogbo wa yìí náà ládìde anáwó anára lórí pé kọmọ yìí ò lè wọlé láì mọ̀ pé àwọn alábòsí nínú wa nínú àwọn ojúlówó ọmọ Ayílára àwọn alábòsí tó rẹ pé nítorí tí wọ́n jẹ láti gbà tá àti fura tá àti ń béèrè pé ta lọmọ yìí bó lọmọ yìí ṣe jẹ bó lọmọ yìí ṣe jẹ tí wọ́n bá là mọ́lẹ̀ fún àwọn tó sọ pé bó ṣe jẹ́ nì kí kò lè á fọwọ́ wọnú bí tó bá jẹ́ pé nítorí lè gbà ní á gbà ṣùgbọ́n àwa fúnra wa tá a dó tá a náwó tá a nára tá a ṣe gbọ́n tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí àwọn ọmọ àkíkí àwọn ojúlówó ọmọ èmi yìí sì ni mo bí Alhaji Yusuf lórí ẹ̀mẹ́ta pé ọmọ yìí ẹ sọ bọ́mọ yìí ṣe jẹ́nu lé yìí kó tó di pé arìn jìnnà ẹ sọ bọ́mọ yìí ṣe jẹ́nu lé yìí wọ́n sì lójúlówó ni nígbà tó sì ti pa wò gbélé tó bá ti pa gbélé ni a lè mọ̀ ṣùgbọ́n wàláhì taláhì gbogbo ọmọ àkíkí Ayílára nígbà tó bá fi gbìtàn ara rẹ̀ láti pele kíní díkejì díkẹta díkẹrin yóò lẹ́ntì ọmọ gbogbo wa yìí òkè haúsá ilẹ̀ haúsá wọn bí wa sí ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n mú wa mọ́lé gbogbo àwọn bàbá tí brọ́dà mi dákọ̀ gbogbo wọn náà lábáláyé abábàbà àwọn bàbá wa láyé torí náà kí ló wá fà á tó jẹ́ pé nígbà tẹ́ ẹ ti ṣe yìí ó ti yíwọ́ kílẹ̀ fi pamọ́ kílẹ̀ fẹ́ máa fi pamọ́ kí ni kò sí tuntun lábẹ́ ọ̀rọ̀ nìsín ibi tọ́mọ yìí gbókì tó kìkì ilé ọkọ̀ wa dé ọlọ́ọ̀bá lánàá jùlọ àti iṣẹ́ táwọn baba ńlá wa ṣe kalẹ̀ oníràn wá lọ ọlọ́ọ̀ ní ràn wá lọ àlẹ́ nìkan tó lè gbìjà wa
Ọlọ́run nìkan ni ó gbìjà wa ṣùgbọ́n bí rọ́bà lọ lógún ọdún ni ìjọ kan ló tọ́ ọba kẹ́tọ̀ ọwọ́ ọmọ lè torí ìtẹ̀tọ́ dà làwọn bàbá wa fi lẹ̀ ni wọ́n fi ń pa ẹ́ lára táwọn ń gbérí Ọlọ́run má jẹ́ káwọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn dà kó jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ àwọn tó wà lẹ́yìn tá a fi lẹ̀ instead tó fi máa fàdúrà ránṣẹ́ sí wa kọ́ mọ́ kókó ránṣẹ́ sí wa Ọlọ́run jẹ́ ti wọ́n rí bẹ́ẹ̀ so torí náà pé a fẹ́ máa sẹ́nu kù àbí ọmọ nǹkan báyìí ìní sọ kí ló dé tí wọ́n fi lè sọ gbogbo ọmọ yìí ṣe wọnú ilé yìí kò sẹ́yìn àwọn ẹ̀jẹ̀ nú ilé láwọn ọmọ àkíkí kò sẹ́yìn wọn ó sì ní tí wọ́n jọ dì ó ní tí wọ́n jọ sọ ọlọ́ọ̀bá láńdú lọ sí pé kò sí ní àbòsí ló jẹ́ kí ọ̀rọ̀ yìí ọ̀jẹ̀ jáde látìgbà tá a sì ti bẹ̀rẹ̀ táwọn igun mahmood ń sọ̀rọ̀ pé ọmọ yìí ọmọ ta ni bàbá rẹ̀ àwa ń wò pé nǹkan kan náà ni wá ṣùgbọ́n bọ́ ọ̀rọ̀ wa jẹ jáde ọmọ àlè ní ó rí òkútọ́ tí ò ní tẹ̀lé wọ́n rú wa lójú àmọ́ lọ́wọ́ ńgbà tó ṣe pọ́ lọ́wọ́ sí ní àbòsí ọ̀rọ̀ padà ló jáde a sì wádìí a ṣe béèrè báwo bá tẹ gbélé ẹ̀yin tẹ gbélé bó lọmọ yìí ṣe jẹ́ kí la fẹ́ máa fi pamọ́ fún kí lẹ fẹ́ máa fi pamọ́ fún nìsín tẹ bá jáde tẹ nà tán tẹ sọ̀rọ̀ aláforíjì lọ́lọ́run ẹ sọ ẹ kò sẹ́ni tó kọjá àṣìṣe àmọ́ kẹ́ ẹ dákẹ́ tẹ bá dákẹ́ wàláhì ọlọ́run òbí yín ẹnìkẹ́ni nínú yín tó bá mọ̀ tó mọ̀ tí ń bẹ táwọ̀ yòókù ọmọ tó sì dákẹ́ lórí àlámọ̀rí tó ṣe pé tó bá tán mọ́lẹ̀ tó bá tán náà tó bá ṣàlàyé kíní yìí yóò lè jẹ́ ká ní ìlọsíwájú tó fi pamọ́ òun náà ọlọ́run àwọn ò ní pé yín ṣe pé kọ̀wọ́ à lè kọ̀ yín torí pé yín tó wà láàrin wa ẹ̀jẹ̀ ti wọ̀ kò sí ọmọ ojúlówó ayélujára kan tí ò pé bò ní tí ẹnìkan ṣe jẹ́ ìdí igi kan náà la sì ti jáde àwọn tó kù nu àwọn tó ọmọ akọ tí wọ́n sì wọ ọmọ àlè àwọn ni wọ́n rí tí wọ́n rí ṣùgbọ́n èmi mọ̀ tí èèyàn bá tọrọ bá lọ tó bá bọ̀ ìtàn onígbàgbé ń kálukú gbogbo ń tẹ̀dá bá ṣe láyé yìí yọ́lọ̀ jábọ̀ fọlọ̀ torí náà torí ọlọ́run torí ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo rọ̀ yín ẹni tó bá mọ nǹkan bọ́ kí bọ́ ọ̀rọ̀ táwọ̀ ọ̀mọ̀ kí ló kù ní kí la fẹ́ máa fi pamọ́ sí gbogbo àgbáyé ló ti mọ̀ wá bọ́ bá ti dákọ̀ pọ́ mọ̀gbọ́n ọ̀ṣọ́ ni sáyé lára ni ó ní láti máa ṣàlàyé torí náà torí ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn ni ẹni ó bá mọ̀ kọ́dánkù kọ́ sọ̀rọ̀ salamu alaikum.